ọjọ́ tó wáyé òkè ìṣeré òkun fọ́gbẹ́ táwọn òbí ẹ̀ ò lè sọ tó máa jẹ́ láyé báyé bá dùn fún ẹ̀ ó yẹ kọ́mọ lu àbí dúpẹ́ ó pariwo ọpẹ́ ó ọ̀rẹ́ mọ́yá láì mọ́ rẹ̀. ṣòkòtò máa túya gbàǹsó lóde ṣẹ̀kẹ̀rẹ̀ ó jẹ́ báwọn òde ìbànújẹ́ ó ti yá ní Texas lọ́dọ̀ ẹni bí ẹni èèyàn bí èèyàn obìnrin takuntakun olóríire olóyè Mulikat Bákàrè Èjìdé ọmọ olówó ń dábìrà bọ́dún bá bani láyé orí ọ̀fẹ́ ni ọgbọ́n orí ògbé gbogbo ọjọ́ kẹtàlá nínú oṣù kẹsàn-án làyájọ́ ọjọ́ ìbí yín Mariam ṣe ni ẹ máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó ní ẹ máa bẹ nínú ọláńlá àtàláfíà ara Èjìdé o arọ́pọ́tọ́ bí ọ̀ká amọ́lẹ́wà bí òsùn arìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn ẹgbẹ́ òdùn ẹlẹ́gàn ni ò fẹ́ kí màmá olóyè rẹpẹtẹ kára ó lé o òjijì òní ṣòwò kó má lè nájà kókó kó lára ọ̀tá ń lè ẹ̀ta ìyálọ́jà àjàgùnmọ́lú obìnrin akilẹ̀ ìjẹ̀bú ẹ kú ayẹyẹ orí kádùn yèyé ààrẹ gbòógì ní yọ̀ fi kòròdú ẹ ó tẹ̀lẹ̀ yí pẹ́ yèyé bọ́bagún wọ̀ fi gbòkó àwórì kingdom ẹ ò ní ká gógó sọdún yèyé bọ̀rọ̀kìnní of òjòdú yèyé akéwèjẹ ẹ ò ní fìnira lògbà aláṣẹ Èjìdé restaurant ọlálẹ́yìn ò ní rẹ̀yìn abiyamọ tòótọ́ owó mama Idris mọ̀mísì Rekia mama Bintu mama Aziz iṣẹ́ tó ṣe lórí ọmọ òní dalẹ́ tòfò ọlọ́rọ̀ Bùkáyọ̀ aya Buraimọ̀ ikú òjijì òní wọlé tọ̀ yín ẹ ó máa bẹ ọbẹ̀ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ abẹ̀nà pípẹ́ Èjìdé o ó dilé bàbá tó bí yín lọ́mọ ọmọ olówó ń dábìrà ṣe mọ́ lọ sí òsì nkankan Ìjẹ̀bú ńlẹ̀ ọmọ eré ni wà ẹ̀yin lọ́mọ adúmọ́dé adúmọ́sùpẹ̀ díẹ̀ jẹ ọmọ aládìyẹ ògògòmọ̀gà ti fẹ̀yìn ẹ̀yẹ́ bí awó kìgbèkìgbè adìẹ balókun ara òrokùn ara òrò ẹ̀dìyẹ ẹ̀yin lọ́mọ múrẹ́yẹmí òrókò múrókò tẹ̀ ẹ̀yẹ ti fò lọ́nlé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ alágẹmọ abìdó wìn ẹ ò mẹ́gún wọgbó sàràrí ìran bàbá yín ní mẹ́gún wọgbó rẹ mọ́ afẹ́jọ́ Ìjẹ̀bú ti fọkọ rẹ̀ jápé iná ìran bàbá tiyín ló kọ́kọ́ náwó dọ́là lọ́jọ́ sí kóyìnbó tó dé òyìnbó dé tán lówó òun pọ̀ sí lódì tẹrú tọmọ ni wọ́n fi ń pe dúdú Ìjẹ̀bú owó pupa Ìjẹ̀bú owó ìtọ́ Ìjẹ̀bú owó kúkúrú Ìjẹ̀bú owó gíga Ìjẹ̀bú owó ni Èjìdé o gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ olówó ni wọ́n ẹ ò ní fowó pìtàn láṣẹ Ìdùmarè ìyá mi Mulikat Èjìdé aláṣẹ iléeṣẹ́ Èjìdé restaurant tọ́lọ́hún gbé kalẹ̀ níbi tí oríṣiríṣi oúnjẹ ìgbàlódé local and intercontinental dishes sodo sí yóò máa di ṣíṣí ní ọjọ́ 14 oṣù tá a wà yìí ìyá mi Bùkáyọ̀ múrọ́mọkẹ́ ló ní máa kìyìn kí n máa kìyìn ẹ ó gbó ẹ ó tọ́ ẹ ó fọ́ pawú ẹ ó fèrègì jóbi tó ètò ẹ̀ ọdún yìí ò ní jáṣe mọ́ fún yín láṣẹ Ìdùmarè kò sí bẹ́ẹ̀ ṣe lè pẹ́ láyé tó ẹ ò ní tanná wo sàárè ìyọmọ Mulikat Èjìdé ọmọ dábìrà ìgbà ọdún kan. báyìí bá dùn fún ẹ ó yẹ kọ́mọlúwàbí dúpẹ́ pariwo pé ọ̀rẹ́ káyà láì mọ́ rẹ̀.